kú ìkàlẹ̀, ẹ kú ìjókòó gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Mo kí yín lọ́mọdé, mo kí yín lágbàlagbà, mo kí yín lọ́kùnrin, mo kí yín lóbìnrin, káàkiri gbogbo àgbáńlá ayé, gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Èmi ọmọ yín náà ni o, Lukman ọmọ Àyádáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Olóòtú abala ìtumọ̀ àlá lọ́lọ́kan ọ̀jọ̀kan. Lọ́rọ̀ ọ̀rọ̀ ìlera lọ́rọ̀ ni mo wá fẹ́ bá wa sọ, eléyìí kì í ṣètumọ̀ àlá. A kì í bá a mọ̀ ìwọ tí fídíò yìí bá dọ́dọ̀ rẹ̀, mo fọlọ́run bẹ̀ ọ́. Ọlọ́run ò ní dìlítì ire ayọ̀ rẹ̀. Gbìyànjú kó pín gẹ́gẹ́ bí sàárà fáwọn èèyàn, ṣíà rẹ̀ káàkiri. Ẹni ó bá ṣíà rẹ̀ fún yóò ṣàdúà fún ọ. Yóò ṣàdúà fún ọ. Ìwọ náà tọ́jú ẹ̀ pamọ́, oore wà ń bẹ. Rọ̀rọ̀ gẹ̀dẹ̀. A ti sọ̀rọ̀ lórí rọ̀rọ̀ gẹ̀dẹ̀ rí. Ṣùgbọ́n àwọn èèyàn tún ní fídíò yẹn àwọn ò rí mọ́. Àwa tún ní ká tún sọ kó tún á kún ju ti tẹ́lẹ̀ lọ. Rọ̀rọ̀ gẹ̀dẹ̀ yìí ó jẹ́ nǹkan tí tó gbajúmọ̀. Àwọn ẹlòmíà pè é ní orúdú ọ̀gẹ̀dẹ̀. Àwọn mìíràn pè é ní rọ̀rọ̀ gẹ̀dẹ̀. Rọ̀rọ̀ gẹ̀dẹ̀ yìí kìí ṣe nǹkan tó ṣòro mọ̀ rárá. Tẹ́ bá ti rí ibi tí ọ̀gẹ̀dẹ̀ bá ti so, ẹ rí ẹnu rẹ̀, kíní yìí yóò ṣe lẹ́nu rẹ̀ yóò ṣe gbùngbù báyìí. Yóò ṣe gbùngbù. Rọ̀rọ̀ gẹ̀dẹ̀ yìí kí ló wúlò fún? Ó wúlò fọkùnrin, ó wúlò fóbìnrin, kódà ó wúlò fóyún inú. Ẹ jẹ́ á kọ́kọ́ gbé látara oyún inú. Tí obìnrin bá jẹ́ni tí ó ti lóyún, ó wá fẹ́ kọ́mọ máa yíra dáadáa tí ò ní rí ṣòro kankan, àfìyí ọba tọ̀dọ̀ ọwọ́ Ọlọ́run ọba wa àtèyí tó bá fọwọ́ ara ẹ̀ fà. Ṣé rí rọ̀rọ̀ gẹ̀dẹ̀ yìí? Èèyàn rárá gé sínú omi tútù lásán. Yóò máa mú láàárọ̀, yóò máa mú lọ́sàn-án, yóò máa mú lálẹ́. Ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kọ́ yàgàn. Àbẹ́yẹn rí bí ọ̀gẹ̀dẹ̀ ti gbọ́dọ̀ tọ́ yàgàn rí. Ọmọ títí nílé aládìní. Kò ní mọ̀ nira. Ara ó máa dè é ni. Kò ní mọ̀ nira títí tí ó fi bì. Ìyẹn ni. Ẹni tínú rẹ̀ bá máa gbóná tàbí ooru bá máa mú láti inú. Rọ̀rọ̀ gẹ̀dẹ̀ yìí kàn rọra gé sómi tútù lásán. Kọ̀nà olówó kàn rọra gé sómi tútù. Omi tútù lásán ni. Ó sì máa yọ omi orí ẹ̀, ó máa mú. Ó máa ní gbúrò rẹ̀ mọ́. Tọ́ ọ bá ṣàtọ́ fà ní ò lè gbúrò rẹ̀ mọ́. Tọ́ bá wá ṣe pé tọ́ bá ti yọ omi yìí, gbìyànjú kó fóyin sí, kó mú. Ó rí. Ó jẹ́rìí sí agbára Ọlọ́run, ìyẹn bẹ́ẹ̀. Báwo ló ṣe wúlò fún ẹni tí ń wá ọmọ, tó jẹ́ pé ojú ọmọ níní àti fẹ́rakùn ó ń dà á láàmú látijọ́ tó ti wọlé ọkọ. Kí obìnrin ó má finú ṣoyún, ìmú dààmú bá ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni. Yóò dogun yóò wọlé ọkọ kínní, àwọn èèyàn wọ́n tún ṣe wáàsí fún wọn náà. Ọba tún dọ́bò mi wò, ilé ọkọ di méjì ọba tún fẹ́ yíbò ni, ọba tún fẹ́ ègùn ni, ọba tún fẹ́ kàlàbá ni. Ilé ọkọ máa wá lọ bí gbogbo ẹ̀yin obìnrin tẹ́ bá fi ti gbọ́ fídíò yìí o. Ọlọ́run ò ní dà yín láàmú, ibùjókòó yín ò ní nira fún yín o. Ọlọ́run ò ní sọ yín lẹ́ni tí ó máa wọlé ká o. Ọlọ́run ò ní sọ yín dájá, yín mọ́bìnrin dájá ni. Ògbẹ́ni ọba wà nírúkọ báyìí, ọlẹ̀ ayọ̀ yóò sọ nínú yín. Ṣé rí rọ̀rọ̀ gẹ̀dẹ̀ yìí? Fẹ́ni tí ń ṣe àwáàrí oyún látọjọ́ tó ti pẹ́. Ó mú rọ̀rọ̀ gẹ̀dẹ̀ yìí, ọ̀rẹ́ wẹ́wẹ́ ọ̀rẹ́ síbi kan. Ó wá lọ ra orógbó tó gbó dáadáa.
yọ pọ̀ kò níye ọ̀dà sí ọ wà lọ wá àtàrí yóò fẹ́ tó agolo míìkì kan àtààbọ̀ ọ̀dà sí ó di mélòó ó ti dà sí ọ wà lọ wá ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì dúdú tí ò tí ì pọ́n ní dúdú yẹn náà ni ọ wà rẹ̀ wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ ọ̀dà sí sábà pé ó ti pọ̀ ọ wà lọ wá ìbẹ́pẹ tó ti pọ́n ọ la ìbẹ́pẹ yìí tó bá ti la ìbẹ́pẹ yìí gbogbo ọmọ inú ìbẹ́pẹ yìí ò gbọ́dọ̀ ṣẹ́kẹ́ ọ̀kan ọ wọ gbogbo ọmọ inú rẹ̀ sí orí kínní yìí ìbẹ́pẹ yòókù ó gé gbogbo àwọn èèyàn bọ̀ jẹ́ ìwọ gan lè jẹ́ mbẹ́ kò sí nǹkan kan mbẹ́ gbogbo àwọn àfi yòókù ṣe sàárà ni ìwọ náà lè jẹ́ mbẹ́ kò sí nǹkan kan tó báwo láti wá sí àní báwo láti ṣe àbàkó sódó ó di pàpò oògùn tí ó kùnà lọ́mú tó bá kúnná ọ sá lóòrùn àásá lóòrùn tó bá gbẹ dáadáa ó tún gún ó tún sá ó tún gún ó tún sá tó bá wá gbẹ dáadáa bóò ló sì máa lò ọ máa jókòó orí ìjókòó la fi lò omi tó tutù dáadáa lọ́ọ́ máa fi lò ọ gbọ́dọ̀ lò ó ní dúró ìjókòó láti lò ìwòsàn ìbílẹ̀ lélẹ́ ìdúkìá ọlọ́run ni tako sí nǹkan kan ò ní ọmẹ́ran wá kódà kò sọ́fọ̀ tó pè mẹ́ àbí kí ló kù dúkìá tọlọ́run lélẹ́yìí ọlọ́run ló fún wa ẹ gbọ́ tó bá kú dẹ̀dẹ̀ tí menstruation rẹ̀ ń bọ̀ wá dáwọ́ rẹ̀ dúró tó bá ti parí menstruation rẹ̀ yìí pé o ti fẹ́ wọ ovulation kí là ń pè ní ovulation àsìkò tí ẹyin máa wá dúró de ọkùnrin àsìkò ìgbà tí ẹyin máa rìlísì kúrò nínú àpò òdùkẹ́ tí ẹyin máa wá dúró de pé tó nǹkan ọmọkùnrin kọ́ wá bá wọn bẹ́ẹ̀ kó wọn ò doyún ọ máa wá lò kó tó di pé àsìkò ovulation rẹ̀ yóò tó ọ máa lò ìjókòó láà máa lò tọkọ rẹ̀ náà bá fẹ́ òun náà lè lò ń bẹ kó ṣe nǹkan kan tí nǹkan mi ọba wà ń bẹ yóò sì ṣẹnu fẹ́mú lòyún bá dé lọ́bàálẹ̀ ọ̀dúpẹ́ ṣọ́ọ̀ṣì ọba jẹ́ kìrìsìtẹ́nì lọ́bàálẹ̀ ọ̀dúpẹ́ mọ́sálásí ọba jẹ́ mùsùlùmí ẹ̀rí nǹkan lójú bá tọ̀ táàrò nípín kọ̀nà lówó gbogbo àwọn nǹkan tó wà náà rè ọ̀gẹ̀dẹ̀ kì í gbódò kọ́ yàgàn ọmọ títí nílé aládì òwe Yorùbá ni àṣírí tí ń bẹ lára rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ rèé ẹ wá rí àṣírí kẹta ọkùnrin tí nǹkan ọmọkùnrin rẹ̀ kì í ṣe kébékébé tàbẹ́yìí tí nǹkan ọmọkùnrin rẹ̀ tó jẹ́ pé à ń pe àrùn kan ní àwọn kan máa pè ní ìdákọ́lẹ̀ àwọn kan máa pè ní aróbòkú ẹ má dùnú bí mo ṣe pè o báwọn Yorùbá ti pè ní pé aróbòkú wọn máa pè é bẹ́ẹ̀ ìdí tí wọ́n pè ní aróbòkú ni wípé ìgbà tó bá dé ibi tó yẹ kó ṣiṣẹ́ ìgbà tí ètí ìríbi tó yẹ kó ṣiṣẹ́ Yorùbá tó mọ̀ ń lò yẹn yóò ti yẹ̀yàn ọ̀jọ̀gbọ́n o ẹnu rẹ̀ ó lè yọ́ máa lérí tọ̀tọ̀ yọ́ máa dìde bàwùn ẹjẹ́ ó débi tí ó ti fẹ́ máàkì rẹ́gísítà tí ó ti ṣiṣẹ́ gan-an ní àbá nílé ìsìn kankan mọ́ ní àbàdẹnu kọlẹ̀ wọ̀ òun kan náà ni wọ́n pè ní ìdákọ́lẹ̀ òun náà wọ́n sì pè ní arógbòkú ngbàtà wa mọ̀ débi tó ti yẹ kó ṣiṣẹ́ ìgbà yìí gan ló dẹnu kọlẹ̀ omi ìgan tó bá fẹ́ fagbára káká ṣiṣẹ́ wá kò ní ju bí ìṣẹ́jú méjì lọ ó ti da tẹnu ẹlẹ́ kótó tó pọ̀ mọ́ tún ṣarawú kẹ́dí ẹ̀wò yóò fẹ́ tà ní bí wákàtí 6 tẹlifíì tà ní wákàtí 2 kò sì yẹ kó máa rí bẹ́ẹ̀ akọlà gbọ́dọ̀ máa bá ọkùnrin ọgbọ́n wò la wá lè dá sí
kí lọ́gbọ́n tá a lè dá sí lọ wá rọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ yìí. Ewé kan ń bẹ, ewé yẹn gbajúmọ̀ dáadáa, à ń pè ní ewé páńle. Ewé páńle. Ẹ wàá lọ tọ́jú orógbó náà yọ pọ̀. Ẹ sì tọ́jú atare, ìyèré, kànáfùrù, agolo míìkì kọ̀ọ̀kan àtààbọ̀ ẹ dà sí. Ẹ ti ṣe bẹ́ẹ̀. Ẹ wàá lọ wá ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà. Ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà yóò ti gbó ṣùgbọ́n kò ní tí ì pọ́n. Ẹ rẹ̀ sí. Kí lẹ wí? Ẹ ti rẹ̀ sí. Ẹ filẹ̀ ń bẹ̀. Ẹ lọ wá ewé àsùn òyìnbó gbígbẹ yóò tó bí ẹ̀kún ọwọ́ méjì ẹ dà á sí. Kí lẹ wí? Ẹ ti dà á sí. Egbò ìpẹta díẹ̀, egbò àgànó díẹ̀, àwọn ẹlòmíràn pè é ní ọ̀gànwó, òun kan náà ní jẹ́ bẹ́ẹ̀ ẹ dà á sí. Tọ́ egbò ìfọ́n ẹ̀ràgè pẹ́pẹ́pẹ́ ẹ dà á sí. Kí lẹ wí? Ẹ ti ṣe bẹ́ẹ̀ tán. Ọyẹ ẹ̀gún lódó, ẹ̀gún gbogbo ẹ̀ pọ̀. Àìdán onígun mẹ́rin ọ wà ń bẹ̀ o, ẹ̀gún papọ̀ o. Áyù wà ń bẹ̀ o, àlùbọ́sà áyù wà ń bẹ̀ o, ẹ̀gún papọ̀ o. Tẹ bá wá gún gbogbo ẹ̀ papọ̀, ẹ sá lórùn. Tẹ bá ti sá lórùn tán, ẹ tún togún ẹ tún sá, ẹ tún togún ẹ tún sá, fine, ọ̀dọ̀ bẹ̀. Bóòlù ẹ̀ sì máa lò ó. Gbówó ọwá lè fi kódà ò lè fi mutí. Ìran ológogoro o, ìpè òfò gógóró lóò o. Gbówó yẹn lè bú sọ́sọ̀ wẹ́wẹ́ kẹ́ máa bú sógì kòkòrò. Ẹ lè bú sóyin kẹ́ máa bú sí tíì kẹ́ máa lò ó. Ó yan ìyàwó rẹ̀ gan máa bèrè pé bàbá ara mọ́ àbí bàbá àdèbó níbo lẹ ti kan kínní yìí. Ọ jẹ́rìí pé ọ̀kan lọ́lọ́run. Ọ̀pọ̀fọ́ dúkìá ọlọ́run là ń ná. Ẹ̀dán o yóò bá yín lára mu. Ẹ má fáwọn ọmọ yín lò ó. Ńgbà ọmọ ọlọ́ọ̀kẹ́ àǹtí ẹ̀ mọ́lẹ̀ o, ẹ má fáwọn ọmọ yín lò ó. Púpọ̀ gan bá lò ó rí i pé àlàáfíà dé. Tí iṣẹ́ yìí bá ti ń tẹ gbogbo yín lọ́wọ́ má dé mọ́lé. Ẹ sí ààrẹ kọ́ká tilé toko. Mi ò yọ ọ́ kù, mi ò sì fi kún bó ṣe wà nìyẹn. Dúkìá tiwa ni tọ́lọ́run fún wa, a sì yọ̀ǹda rẹ̀ kalẹ̀. Ọlọ́run kò fi àlùbáríkà sí. Káàánú òfin ráàánú ọlọ́run ọba gbà. Òun náà ni ohun táà náà fi lẹ́yìn. Gbogbo ẹni tó bá lò yóò bá gbogbo wa lára mu o. Kò ní gbòdì lára wa o, lágbára ọlọ́run o. A kì í bá àmọ́ ẹ lè fẹ́ darapọ̀ mọ́ wa ní WhatsApp group 080 3298 3298. 080 32 98 32 98. Orúkọ mi ni Lukman ọmọ Àyándàrè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá gbọ́ o, òfin wà ń bẹ̀ o. Ìwọ tó o bá ti wà nínú gúrùpù yìí, má pè mí o. Ẹ mọ gbọ́ lọ́dọ̀ ọ̀rẹ́ mi kan ni mo á sáré mú nọ́mbà yín, mo fẹ́ máa béèrè ìní dán lóhùn o. Ṣùgbọ́n tó o bá lọ́rọ̀ mi ìtọ́ bá mi sọ, òun ló lè pè mí. Ṣùgbọ́n pé mo fẹ́ máa aṣọ mi di pé kọ́ máa kọ stọ̀ nọ́mbà mi, kọ́ kàn máa béèrè kọ́ máa fi dàmí láàmú, kò sáàyè ní ìdán lóhùn o. Ẹ ṣí àkíní ìkọkárí, àgbò lọ́wọ́ ẹnì kankan o. A kì í bá wa mọ̀, bóyá ẹ ní ọ̀rọ̀ tẹ fẹ́ bá wa sọ, bóyá lórí ọ̀rọ̀ iṣẹ́ yín ni, àbí lórí ọ̀rọ̀ èyíkéyìí àrùn ọlọ́jọ́ tó ti pẹ́ ni, tàbá ní mọ̀ ń pa rẹ̀, àbá rẹ̀ ń ṣe é. Èyí tá a bá ní mọ̀ ń parí aṣọ fún yín pé àwa kì í ṣe léyìí, àdúrà yín ó gbà o, àdúrà yín ó gbà o, kò ní ṣòro ṣe fún yín o. Gbogbo ohun tẹ́ ń fẹ́ lọ Ọlọ́run ó ṣe o, èyí tẹ́ fẹ́ Ọlọ́run yóò lè jìnnà sí yín o. Ire kàbìtì.
ẹni kájọ́ ọmọ